Ọlọ́run wà níṣẹ́ ṣe ẹ gbàgbé sà dàrá tí ń sọ pé ó ti wà nù mẹ́ra tí ẹ jẹ tí n bá ní kẹ́ bọ́ bàtà àti kẹ́ kó sórí ẹ̀ mọ̀ lọ ni ẹ tó bẹ́ẹ̀ gbogbo wa ò lè gbé Jésù kò dá wa lóhùn lọ́nu gbogbo everybody ń pa o torí standard tí Jésù ń fẹ́ Ọlọ́run wa ní. nǹkan tẹ́ lè ṣe wà kò sí ìbọn tó lè yìn fún yín tó lè wọlé sí lára ẹ̀dẹ̀ ní pọ̀fọ̀ nǹkan tẹ́ lè ṣe wà tẹ́ pé kọ́ máa lùgbọ̀n yẹn bá ń lọ báyìí àwọn tẹ̀lé Ọlọ́run máa protect yẹn máa lọ fúra yín ni ó wà nù Bible agbára pọ̀ lóríṣiríṣi kò ṣe pé inú kìrìsìtẹ́nì kan ni agbára wà ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì agbára yẹn ló yàtọ̀ síra wọn. omi àdúrà kan ló ń gbéyàn dìde sá o n tí church wà fún ni pé wọ́n á jẹ́ kó o mọ̀ pé Ọlọ́run wà àti déjọba ọ̀run bó o fẹ́ tóbi tọ́jú ara ẹ̀. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti wọ́n náà bájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boy gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà pàbàmbarì ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Yorùbá ló sọ̀rọ̀ tó pòwe tí wọ́n sọ wípé adìyẹ tí ò bá lára òfò kò ní yẹ́yìn ẹ̀ sórí pẹpẹ kí ìyẹn máa jẹ́ fún ọgbọ́n fáwọn ọlọ́gbọ́n onílàákàyè lágbàáyé. Mo kí yín níbi ẹ tí ń wò wá jákèjádò àgbáyé. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain. Mo kí yín ẹ kú dédé àsìkò ìsà. mo kí yín olótù àti gbogbo àwọn tí ẹ jìjọ wà ní stúdíò àtàwọn tó ń gbọ́ wa tó ń wò wá káàkiri àgbáńlá ayé. Ẹ ṣeun. ààbò Ọlọ́run kò ní kúrò lórí wa Àmín. gbogbo àwọn tó nífẹ̀ẹ́ yín Ọlọ́run á nífẹ̀ẹ́ wọn náà Àmín. ojú tó fi ń wò yín tó fi ń wo iléeṣẹ́ yín kò ní fọ́ ojú tó fi ń Àmín. gbọ́ program yín kò ní di. Àmín. mo wá gbà ní àdúrà gbogbo ẹ̀dákẹ́dà tó bá gbèrò ibi sí wọn ibi á jẹ́ titi wọn ní orúkọ Àmín. Jésù. Àmín. Àmín. Ẹ ṣeun. Pásítọ̀ kan mà ní a máa rí lójú òpó ayélujára o níbi tí wọ́n ti ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Lára ẹ̀ ni wípé ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àwọn ò lè fi ṣeré ń tà wọ́n o nítorí wípé gbogbo èèyàn kọ́ ni Jésù ó dá lóhùn. Wọ́n sì ṣàlàyé àwọn ìpèníjà kan tí wọ́n ti bá pàdé rí tí wọ́n ti lo ìbílẹ̀ láti ṣẹ́gun ẹ̀ láti borí ẹ̀. Wọ́n wá ń sọ fún pìrìsẹ́ńtà gan eléyìí tí ó ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé wò ó má dé ó yá ẹ lẹ́nu mo lè ní kó fẹsẹ̀ rìn délé o ìyẹn ṣà ń sọ pé pìrìsẹ́ńtà ní ànífẹsẹ̀ rìn. tó ọ̀rọ̀ yìí lóòótọ́ lè pani lẹ́rìn ṣùgbọ́n ó tó wọn àpérò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ yín ṣé a lè sọ pé òótọ́ pọ́nbélé lẹ́ni yìí ń sọ bí àbá fẹ́ ní irọ́ tó jìnnà sóòótọ́ ni. ẹ ṣe olótù. Is it not a week ago or 2 weeks ago mo sọ nǹkan kan fún yín bóyá lórí ètò báyìí. ṣe rí a máa ń ṣe mistake especially àwa Christian torí ọ̀rọ̀ kì í sábà yí ọ̀pọ̀lọpọ̀ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n ṣe máa ń kọ àgbákò. Ọlọ́run fèṣù lágbára kò lè gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ láwọn ọmọ ọjọ́ títí ẹ̀ tó ń lo agbára yìí. mo sọ ọjọ́ yẹn mo ní wọn bí mi sínú kìrìsìtẹ́nì ìyá bàbá mi kò sí nǹkan tó ń pè ní ìṣe tí ò ṣe tán kí ló dẹ̀ fà á àbíkú yọ lẹ́nu
adẹ̀dàgbà sọ́dọ̀ ẹ̀. So mo mọ left and right gbogbo nǹkan tó ń sọ yẹn ṣe bí àwọn Morocco kan wà tó ti bá mi gbé rí má bẹ̀rẹ̀ sí bá wọn sọ Arabic wọ́n á ní mo gbọ́ Arabic ló ti máa jẹ́ màá kàn máa wò wọ́n báyìí mo ní A1 mo mú kúrò school náà nígbà tó mo ṣe Arabic A1 mo lead everybody mo wá sọ fún wọn máa yà wọn lẹ́nu gan ṣe rí ohun tí ò ń yí ọ̀pọ̀lọpọ̀ ni pé agbára pọ̀ lóríṣiríṣi kò ṣe pé inú kìrìsìtẹ́nì kan ni agbára wà ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì agbára yẹn ló yàtọ̀ síra wọn. Okay. ohun tí ò ń yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn o torí nínú báíbù ọ̀rọ̀ náà sọ pé no weapon fashioned against you shall prosper níbo ni fashion yẹn ti wá. Ọlọ́run ní suffer not wish to live ta ló jẹ́ witch. ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kì í yé wọn olómi ṣe máa ń kúkú òjijì. mo sọ̀rọ̀ kan fún yín lọ́jọ́ kan lórí ètò náà ni mo ní ìránṣẹ́ Ọlọ́run tàbí kìrìsìtẹ́nì tó bá fẹ́ pẹ́ láyé tó fẹ́ gbáyé ṣe ohun re ó gbọ́dọ̀ mọ nǹkan mẹ́ta. alákọ̀ọ́kọ́ ó gbọ́dọ̀ dá Ọlọ́run mọ̀ dáadáa. ta ni Ọlọ́run? kí ni mo lè ṣe fọ́lọ́run tó fi máa nífẹ̀ẹ́ mi? kí ni mo lè ṣe fọ́lọ́run tó máa bí Ọlọ́run nínú? ẹlẹ́ẹ̀kejì Sátánì ó gbọ́dọ̀ dá mọ̀ dáadáa. ta ni Sátánì? kí ló lè ṣe fún mi? kí ni mo lè ṣe tó fi lè dọ́dọ̀ mi? kí ni mo lè ṣe tó fi fi mí lẹ̀? ẹlẹ́ẹ̀kẹta ó gbọ́dọ̀ dá tó ń pè ní èèyàn mọ̀. èèyàn àbèdè yàn pé ta lè yàn báwo lèèyàn ṣe rí otherwise wàá kẹran mi rò. mo sọ mẹ́rin mo tiẹ̀ pé njọ́ yẹn ẹ̀kẹ́rin pé ìwọ fúnra ẹ̀ o gbọ́dọ̀ mú oríyàn tó jẹ́. kí ló máa ń bí ẹnu? kí ló láìkì? kí ló lè fi lè set ẹ up? kí ló lè yà fún? kí ló lè gbọ́dọ̀ máa súnmọ́? tó o bá ti mọ àwọn nǹkan yẹn èèyàn ní problem. ìbéèrè tẹ béèrè sí ní tèmi kàn rí bẹ́ẹ̀ ni pé àwọn bàbá máa ń pa òwe kan wọ́n tó wá máa jẹ́ ọ̀ṣákálá kò jẹ́ ọ̀ṣákálá tó wá máa jẹ́ òṣokolo kò jẹ́ òṣokolo ọ̀ṣákálá òṣokolo kò yé ọmọ ènìyàn. ọ̀rọ̀ Yorùbá mo sọ yẹn o. o lè máa pẹrẹ lábẹ́ eégún déèsì o máa gbé Ṣàngó o máa pẹrẹ ní ọmọ Ọ̀fà ṣé yẹ yín sìn o máa lọ gbé eégún. ṣé rí àwọn èèyàn agbọ́n àti jẹ wọn kò máa yí ọ̀lẹ́gùsí bó kò máa ń wẹ lómi ni. mi sọ pé ìṣẹ̀ṣe ò lágbára àwọn bàbá wa ni mo mọ̀ ń pa ẹ̀ dáadáa. tí bá ti mo làwọn ò sáré dé tó dé lọ yíbo tí ìtìmọ̀ kan náà ń pè mí kí a sọ mi pẹ́ ní kò sóhun tó jó oògùn ta ló sọ bẹ́ẹ̀ fún yín? oògùn wà ṣùgbọ́n àwọn tó kàn wá ń di àwọn kan sọ̀rọ̀ mi ò mọ̀ máa sọ débẹ̀ lẹ́nu. ṣùgbọ́n kò wá ní ìwọ pásítọ̀ ṣẹ́wọ̀n tó túmọ̀ pásítọ̀ ni níjọ́ tó máa di Christian ó ní mo sọ Jésù di Olúwa àti olùgbàlà mi pé òun náà máa kọ̀ǹtú ayé mi tó túmọ̀ sí nìyẹn. tó bá tó mú nǹkan mi mọ̀ sí ó ti sọ nǹkan mi ìdólúwa àti olùgbàlà ẹ nìyẹn kò papọ̀ mọ́ra wọn. o lè máa fi pásítọ̀ yẹn kó ní orúkọ ẹni bọ̀ lólè kódà àwọn kan ń jẹ́ pásítọ̀ nínú òyìnbó tó kórúkọ tó ń jẹ́ gangan nìyẹn. wọ́n sọ pé iṣẹ́ Ọlọ́run ló gbé dání o tún wá lọ́ọ́ fi nǹkan míì tí Ọlọ́run sọ pé má ṣe ní Ọlọ́run míì pẹ̀lú mi àná olótù tó bá ń tàn wáyé ká náà fi làákàyè gbé o. lè jẹ́ kí n dákẹ́ bẹ́ẹ̀ náà kẹ́ ẹ máa continue. wọ́n tiẹ̀ tún sọ̀rọ̀ níbì kan nínú ọ̀rọ̀ wọn nínú interview yẹn wọ́n ní àwọn ò tiẹ̀ mọ̀ pé ìran àwọn jẹ Ògún ní gbèsè owó bàǹtìbàǹtì wọ́n ní owó yẹn nígbà náà ó jẹ́ 16,500 wọ́n ní ṣùgbọ́n wọ́n ní báwọn ṣe sanwó yẹn fún Ògún báyìí lọ́wọ́ kan ìtàn ayé àwọn sì yí padà. mo dé ọ̀rọ̀ bàbá tí mo ń sọ yìí wọ́n ní pé 1960 ní fámìlì wa ti jẹ Ògún lówó ní ọ̀nà òṣèṣì bàbá èlò wà lówó tá a jẹ bí a bí 2 million mú nǹkan báyìí ní 16,500 mo kó 80,000 jáde bàbá ní nùnù 16,500 wọ́n ṣe nǹkan yẹn tán 5 months after tí mi ní ilẹ̀ half a plot ní ilẹ̀ jáde lọ́fẹ̀ẹ́ ìwà ní kò sí knowledge. sà tá a bá tún wo àárín yẹn ṣáà lè sọ pé Ọlọ́run lọ́wọ́ sí owó tí wọ́n san bí ọ̀rọ̀ Ológundé ṣe jẹ́ àti báyé wọ́n ṣe yí padà yẹn. olótù tẹ bá mú òkúta sìn tẹ bá pè lọ́lọ́run tábẹ̀ sí tako lé lórí àgbàdua ní tẹ belief nìyẹn o. àgbàdua nìyẹn o
bẹ́ẹ̀ ni ntẹ́ nígbàgbọ́ lórí ẹ̀ tí ń nìyẹn bá ti ń ṣe ohun tó fẹ́ ọlọ́run náà ló dáa tí ó yẹ yín sìn sí tèmi ń sọ ń bẹ̀ ni pé ṣe rí o ò lè máa pèrè ní kìrìsìtẹ́nì kó tún máa bá ẹ lágbo ibòmíì o ò lè máa pèrè lábẹ́ Egúndé kó tún gbé Ṣàngó lọ fẹ́ gbé Ṣàngó ìkànnì wàá múnú méjèèjì. ṣé ẹ mọ̀ wò pé ìfẹ́ ni pé bóyá èèyàn rò pé kéèyàn ṣe gbogbo ẹ̀ papọ̀ ẹ mọ̀ láti lòfẹ́ pẹ̀lú gbogbo ẹ̀sìn. olóòtú tẹ bá wà ní skul tẹ bá jẹ́ student ẹ sọ pé nífẹ̀ẹ́ títí kẹrẹ pé lábẹ́rẹ́ laboratory náà máa lọ bá yín tí wọ́n bá wọn ṣe laboratory níbẹ̀ bá ló ṣe papọ̀ mọ́ra wọn. tó bá fẹ́ nífẹ̀ẹ́ láyé ń wọlé. humanity ọ̀tọ̀ humanity bí mo ṣe wà yìí ní èlé ìtìlẹ̀ mọ́ ẹ bá mọ èyí tí mo ti ná and 90% owó tí mo ná yẹn kò ń ṣe Christian mo ná fún ìtàn pè ní tèmi ọ̀ pé èèyàn ń ṣòfẹ́ sí èèyàn nìyẹn kì í pé kí n máa gbogbo èèyàn lọ́run ẹnìkan kò sẹ́ni tí ò lè change lọ́la kó bá mi ṣẹ̀ sí tèmi náà ìfẹ́ lọ́lọ́run náà Bible sọ pé God is love those that don't love don't know God kò sọ pé those that don't love Christian no those that don't love they don't know God Bible sọ nìyẹn ṣùgbọ́n kí wọ́n á lè bá àwọn kóhun ṣe nǹkan tó ń ṣe ìyẹn ti kọjá ìfẹ́. ṣé ẹ mọ̀ wò pé àpẹẹrẹ ti kíláàsì ti skul tẹ mú wá yẹn àti ọ̀rọ̀ ẹ̀sìn wọn yàtọ̀ nǹkan méjì tó yàtọ̀ tó jìnnà síra ní ṣá. no ìbéèrè tẹ béèrè ni tẹ ní wọ́n ń fìfẹ́ hàn tá a fẹ́ fìfẹ́ hàn ẹ fìfẹ́ hàn ní humanity kò jẹ́ pé kẹ́ ẹ bá wọn lọ́wọ́ sí nǹkan tó ń ṣe torí ntẹ́yìn gbé dání ọ̀tọ̀ ẹ ti denounce. ọ̀nà wo lèèyàn fi lè nífẹ̀ẹ́ nípa fífi humanity hàn ọ̀rọ̀ ẹ̀sìn. ó pọ̀ dáadáa ṣebí káwọn kan mo fún lówó lè ní ìsìn wọn kì í ṣe Christian èmi ń ṣàárẹ̀ èmi ìfẹ́ sanwó léwu ọmọ ẹ̀. ẹ má bínú a jẹ́ pé bí pásítọ̀ yẹn ṣe wá fún Ògún ní 16,500 yẹn humanity náà ni. no èmi ò fún wọn lówó kan lọ fi ṣẹ̀ sí wọn o mo fún wọn lówó ká fi jẹ́ èèyàn láyé ni o ẹni táre ò yá ó yàtọ̀ pé ẹni tó yẹ pé ó ní kán fi nǹkan ṣe kán fi lọ bọ òòṣà ìyàtọ̀ wà ń bẹ o olóòtú ìyàtọ̀ wà ń bẹ eléyìí sì kò ní ṣe pẹ̀lẹ́ sí humanity. ẹ má bínú sà wọn ní wípé wọn fẹ́ fi lọ ṣe ẹ̀sìn o wọn sọ pé láti fi ṣe. wọn náà jẹ Ògún lówó tó túmọ̀ sí yẹn. Ògún lówó ni. kí ló túmọ̀ sí. Ògún fógún. kí ló túmọ̀ sí. kí ló túmọ̀ sí. sà ẹ má bínú sà pé èèyàn lè jẹ ẹlẹ́sìn mi náà lówó sà pé èèyàn lè jẹ mùsùlùmí lówó èèyàn lè jẹ kìrìsìtẹ́nì lówó. Ògún ò kì í ṣe èèyàn òrìṣà ni ẹ lè jẹ èèyàn lówó ẹ lè jẹ èèyàn lówó kẹ ẹnìkan lè jẹ gbèsè kì í bá a san fún yẹn gbẹ ṣùgbọ́n a tún mọ̀ pé Ògún sìn is one idol ton worship kò ń ṣe human being automatically wọ́n á fi ṣe kíní pin wọ́n á fi ṣe ìpèsè fún nìyẹn ó yàtọ̀ sí pé èèyàn tó kọ́ télọ̀ tó fẹ́ ra irinṣẹ́ tó wá jẹ́ kí o ṣe lẹ́sìn tí wọ́n á ra fún ìyàtọ̀ wà ń bẹ̀ èèyàn tó fẹ́ lọ sílùú òyìnbó tí mo mọ̀ ọ̀nà tí mo fi hàn tí ó ṣe lẹ́sìn mi mo help ẹ nìyẹn ṣùgbọ́n kí wọ́n á fún lówó ń sìn ibi tẹ́mi ti dì náà sí yẹn kó máa lọ fi ṣe nǹkan yẹn ibi tẹ́mi lọ nìyẹn ó yàtọ̀ síra wọn o very different humanity general nìyẹn ṣùgbọ́n religion ó separate wa mo lè máa sọ fún pé humanity come first mo máa ń sọ fún ilé láìmọye ìgbà mo ń gbọ́ yín. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ sọ wípé béèyàn kan gbé òkúta sílẹ̀ tó bẹ̀rẹ̀ sí í bọ́ ẹni yóò dá lóhùn torí Ọlọ́run ló dá òkúta yẹn torí Ọlọ́run ló dá òkúta yẹn a jẹ́ wípé ẹ má bínú sà a jẹ́ wípé ọ̀rọ̀ yín níbẹ̀ yẹn àti ọ̀rọ̀ pásítọ̀ yẹn náà fẹ́ jọra nígbà tí pásítọ̀ yẹn sọ wípé Ọlọ́run wà ní ìṣẹ̀ṣe. mi ì sọ pé Ọlọ́run ò sí ìṣẹ̀ṣe mo sọ láti bẹ̀rẹ̀ mo sọ láti bẹ̀rẹ̀ pé ìṣẹ̀ṣe Ọlọ́run àwọn náà ní tó ń pè mo sọ fún yín pé Satan Ọlọ́run fún un lágbára kò gba agbára lọ́wọ́ ẹ̀dọ́là so agbára tí kálukú ń lò ṣọ́ọ̀ṣì yẹn ló yàtọ̀ repercussion agbára yẹn ló yàtọ̀ torí pé kí ni tí ẹ bá lọ ṣeré ẹ wò olótù mi ń fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n máa sọ díẹ̀ fún yín èmi náà sá ẹrẹ́ torí lórí ogun mo ti jáde ṣùgbọ́n ó wá tó stage kan mo wá discover pé tọ́n bá fún ẹ sílẹ̀ kan a fi gbà 10 lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ kò í jẹ́ kíákíá nǹkan tí mo sọ yẹ yín sí ìyẹn ní ìṣẹ̀ṣẹ̀ ṣe ẹ mọ̀ pé àwọn tó ń ṣe ọ̀tọ̀ ẹni tó ń sáré kiri láti bá a lè ráàbò ó yàtọ̀ ṣùgbọ́n
grandmother mi ṣe rí mo dẹ̀ máa rí ogun tó ń ṣe yẹn ṣùgbọ́n tó wà nù yàtọ̀ bẹ̀ ni pé source of your power òun ló matter ó dàbí ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín sí gbogbo ẹ̀ ló lè náwó sí bẹ́ẹ̀ bí kálukú ti rówó ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n owó ni gbogbo ọjọ́ ń ná ṣó yẹ yín sí èmi ní ìrówó tiẹ̀ jẹ́ pé EFCC ń wá èmi owó tiẹ̀ jẹ́ pé ọlọ́pàá ń wá èmi ní owó tiẹ̀ jẹ́ pé jẹ̀bi ò ní ṣùgbọ́n tó ṣe ń ná yẹn ẹni bọ̀ dé pé àwọn lówó lọ́wọ́ ṣùgbọ́n sọ́ọ̀sì owó yẹ ó yàtọ̀ síra wọn kò sẹ́ni wọn lágbára ṣùgbọ́n kálukú lóhun tó ti lágbára ti tiẹ̀ ṣẹ́gẹ́tì ìyàwó tó wà ń bẹ̀ nìyẹn ìyá sọ pé wọ́n máa sọ pé ìṣẹ̀ṣe làgbà nítorí wọ́n mì ní pé ibẹ̀ láti jáde wá òun la gbọ́njú mọ̀ nígbà tá a dàgbà láti bẹ̀rẹ̀ sí mọ̀ kan míì ṣé yín sì bẹ́ẹ̀ kí n sọ pé kò sí àrọ̀nà ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ kò mọ ohun tó ń sọ ni o. pé kì í ṣe pé ìṣẹ̀ṣe ju gbogbo ẹ̀sìn yòókù lọ lẹ́ ń sọ àbí. àwọn ladáyébá náà òun ladáyébá tẹ bá máa wò ó sí bàbá mi bá jẹ́ kìrìsìtẹ́nì grandfather mi jẹ́ kìrìsìtẹ́nì àwọn tó wọ́n ti ń yọjú wọn ṣe kìrìsìtẹ́nì náà àṣetá kọ́ ni tadáyébá padà wá bá ni àwọn ọ̀nà àti bá ńlẹ̀ tẹ́lẹ̀ òun ní ìṣẹ̀ṣe tó sẹ́ńtì ọ̀dà filalẹ́gẹ̀ yìí sì kìrìsìtẹ́nì ní ìṣẹ̀ṣe ni so ẹ continue. ó dà tá a bá ń sọ pé ó yẹ ká tọ́jú ara wa o torí tá a bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí lórí ìròyìn kan tí mo ṣe kà láìpẹ́ yìí wípé àwọn agbésùnmọ̀mí wọ́n dá àwọn kan dúró lọ́nà Ìjẹ̀bú láti Ìbàdàn wọ́n sì pa kan wọ́n jí àwọn yòókù gbé tó túmọ̀ sí pé ara ìtọ́jú ara ẹni táwọn èèyàn ń pariwo fún náà ni pé béèyàn bá tọ́jú ara èèyàn bóyá fún àpẹẹrẹ bọ́n bá dé èèyàn lè pòórá bóyá tán bá dé wọ́n kàn lè wá nǹkan míì ṣe orí ó ṣàkóni yọ bóyá èèyàn ó pọ̀fọ̀ ni bóyá èèyàn ó bóyá sáàmù sí ni bóyá kinní kan lèèyàn ó sì kà so now tọ́jú ara ẹ tí pásítọ̀ yẹn sọ wọ́n tẹnu mọ́ pé ìṣẹ̀ṣe kéèyàn má fi ilẹ̀ tó bá fẹ́ tọ́jú ara ẹ o. nígbà tí kidnapper wa bá mi ń bí lọ́sọ̀ gangan there are 14 of them kó bọ́n ká dà kó gbogbo ẹ̀ wá bá mi ń bí gbogbo ẹ̀ mọ́ra wọn mi ò quote Bible quotation o torí wọn ò lè gbọ́ yẹn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n dẹ̀ fà á pàtí ìṣẹ́dá kan wá pa mí ọ̀kan wá gba nǹkan wọ́n dẹ̀ gbólóhùn tí mo mọ̀ tó jẹ́ ìmọ̀ bí adìyẹ bá gàba ohun ẹnu ayé padà omi àdúrà kan ló ń gbéyàn dìde sá o n ti church wà fún ni pé wọ́n á jẹ́ kó o mọ̀ pé Ọlọ́run wà àti déjọba ọ̀run bó o fẹ́ tóbi tọ́jú ara ẹ̀ gbogbo wa ò lè gbé Jésù kò dá wa lóhùn lọ́nu gbogbo everybody ń pa o torí standard tí Jésù ń fẹ́ Ọlọ́run á ní. sà sẹ́yìn náà gbà láàrin yẹn torí tá a bá sọ nípa tọ́jú ara ẹ kankan jẹ́wé àtegbò náà ni àbí kílẹ̀ rò sà. olótù ṣe rí ìtọ́jú ara kóríṣiríṣi ìtọ́jú ara ni pé èèyàn ní ibà wọ́n já ewé dóngóyárò wọ́n já ewé tíì wọ́n ṣe papọ̀ ìtọ́jú ara ẹni. tí èyí sì ìtọ́jú ara ni pé èélá wà lára èèyàn wọ́n ní kó mú òrí kó fi nǹkan kan sí kó lọ bóyá ewé nǹkan kan ni kó fi pa ó dẹ̀ lọ ìtọ́jú ara ẹni ni. ṣe rí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kò síbi tí agbára ò sí ṣùgbọ́n kálukú ti ń rí agbára yẹn ló yàtọ̀. níjọ́ Wednesday tó kọjá ní àdúgbò tí mò ń gbé lóyìnbó yìí wọ́n máa ń ná ọjà kan tá a máa ń lọ ra èso ládùúgbò mi máa kàn fẹsẹ̀ rí báyìí ni torí èso máa pọ̀ ńbẹ̀ gan. mo wá ní Ọlọ́run mo ṣe ń lọ mi ì fẹ́ kẹ́nìbọ̀dì dá mi mọ̀ máa fi lọ tí máa fi dé. ẹ fẹ́ kẹ́nìbọ̀dì dá yín mọ̀. mi ì fẹ́ kẹ́nìbọ̀dì dá mo fẹ́ rí agbára Ọlọ́run. ṣe rí wọ́n dẹ̀ ti ṣe kinní yẹn náà rí nígbà tí wọ́n kọ́ gba iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní kí n lọ sí the best market tó tóbi jù ládùúgbò mi kí n lè claim gbogbo Europe kí n lágbára tó wà ń bẹ̀ kí n wá bí àná tí wọn kì í mú kí n fi sórí mi kí n wá ráǹdì ọjà yẹn kí n máa speak in tongue lẹ́ẹ̀méje kí n bá wá ṣetán kí n lọ sí àárín ọjà yẹn kí n wá dúró síbẹ̀ kí n má bẹ̀ sí pe Ọlọ́run bí ẹ̀ẹ̀méje pé mi ò ní rí ẹnìkan challenge mi ẹni tó máa kí mi wọ́n dẹ̀ kí ní ẹ̀dẹ̀ gbà mí nìkan bíi 1 hour plus mi ò rí ẹnìkan tó mọ̀ mi o mo fi padà wọlé ẹnìkan mo ń rí àwọn èèyàn wọn dẹ̀ rí mi ṣé kò kọ́ yìí ó ṣòro nígbà tó pé nǹkan ẹ̀mí ní ìlọ́fẹ́ èyí tí mo sọ níjọ́ Wednesday yìí náà bó ṣe rí ẹ̀sà ẹ̀yìn kan ti àtẹ́ pé àjọ máa ń ṣeré dáadáa àtijọ́ wà ní church kan náà rí so ó tún ta lù mí báyìí wọ́n ní sọ́ọ́dì ìsàlọ́ ṣe fún mi kò mọ̀ kí mi ní nígbà mo wá délé mo wá wò pé ìwọ Ọlọ́run olótù ní nǹkan bíi a month or two wọ́n sọ̀rọ̀ kan fún yín bóyá mo pè yín direct ni
Ọlọ́run fi àwọn àṣírí tó oríṣiríṣi hàn mí. Tẹ́ ẹ̀ bá fẹ́ pẹ́ láyé, mo sọ fún yín. Tẹ́ ẹ̀ bá fẹ́ succeed, tẹ́ ẹ̀ bá fẹ́ máa look young, owó mo sọ kí nìyẹn fún yín. Wọ́n wá sọ fún èèyàn kan, ó ń tọ̀ ó níṣòro, wọ́n á ní mo fẹ́ ṣe nǹkan kan fún ẹ. Gbogbo ohun tí à ń sọ wà ní Bible o. Bẹ́ẹ̀ ó ní bó ṣe máa pe Ọlọ́run tó máa fi gbọ́. Àná tí ọmọ kò sí ẹni tí mi ò rí o. Mo ní kó lọ ra nǹkan báyìí. Wọ́n á gbàdúrà fún, mo ní kó lò fún ọjọ́ 3. Ṣé nígbà tó máa fi kí ọjọ́ 4, wọ́n á sọ fún mi pé dáàdì ẹ mọ ilé láti jọ ẹ̀. Ó ní bí sẹ́ǹsì wá bá òun ò tiẹ̀ bó ṣe rí. Wọ́n á sọ fún un náà ní Christianity kò ságbára ń bẹ̀. Ṣé rí ohun tá à ń kà nínú Bible yẹn? Ṣé ń gbọ́ mi olóòtú? Nǹkan tá à ń kà nínú Bible lẹ́tà lẹ́lòmíì ń kà. Wọn ò ká kí ni in spiritual way, òun ni ò jẹ́ kó yé wọn. Ẹ jẹ́ kí n sọ kí ni kan fún yín lẹ́nu, wọ́n sọ fún yín náà. Nǹkan tẹ́ lè ṣe wà, kò sí ìbọn tó lè yẹ fún yín tó lè wọlé sí yín lára. Ẹ̀dẹ̀ ní pọ̀fọ̀. Nǹkan tẹ́ lè ṣe wà tẹ́ pé kọ́ máa lúgun ẹ̀ bá ń lọ báyìí àwọn tẹ̀lé Ọlọ́run máa protect ẹ̀ máa lọ fúra yín ni. Ó wà nínú Bible. Ṣùgbọ́n problem tí Christianity ní tí ò yọ̀pọ̀lọpọ̀ ni pé you must live according to God way. Tó o bá ti ṣe bẹ́ẹ̀ àwọn ọkùnrin ò ní ṣiṣẹ́ fún ẹ. Ìyẹn ló difficult fún àwọn ẹlòmíì tó wọ́n fi lè ṣe é. Tó wọ́n fi kò ságbára. Ìwọ live in righteous way. Kó dẹ̀ follow principle of God. Wàá rí i pé Ọlọ́run ní agbára. Tó gbogbo nǹkan Ọlọ́run ló máa ń ní principle. Ṣùgbọ́n àwọn tí bí yẹn ò ní principle. Ṣé àti ṣe báyìí ni? Torí tó ga wọn náà. Sátánì bó ṣe rí nìyẹn. Kò sí ètò tí wọ́n ní pé mo wá ká ṣe nǹkan báyìí fún ẹ. Òótọ́ ni o. Irọ́ ṣùgbọ́n tọ̀dọ̀ wa o gbọ́dọ̀ live life tó please Ọlọ́run. Tó Ọlọ́run ló máa support nǹkan tó ń ṣe ẹ̀. Ṣẹ́gẹ̀tì ẹ̀ inú jẹ́ pé ó máa ń difficult fún ẹlòmíì láti ṣe. Ìyẹn ló jẹ́ pé Christian lẹ́ni wọ́n máa ń sàtẹ̀lé ọ̀nàṣẹ́ Ọlọ́run lẹ́yìn ní bíi pé wọ́n mọ tó ń ṣe wọ́n ò lè space sacrifice yẹn. Wọ́n wá fẹ́ nìkan dígẹ̀rẹ́ pé daddy is there, prophet bishop is there, prophet is there. Tó bá live life tó please Ọlọ́run, tó bá tẹ̀lé principle ẹ̀, kò sí ogun tó lè dé Ọlọ́run ayọ̀ kò ń bẹ̀. Gbogbo àwọn àṣírí yẹn Ọlọ́run máa fi hàn wọ́n. Ṣé bí máa ń kọ́ sọ̀rọ̀ kan fún mi olótù? Ṣé rí program tẹ́ ń ṣe yìí? Olótù ẹ̀ ń gba àwọn èèyàn lẹ̀ tẹ́yìn o mọ́ o. Bí màá bá sùn lálẹ́ tó ti ń ṣẹlẹ̀ sísan ọdún keje rè. Ṣé ń gbọ́? Àgbọ́yé. Kò ní lè gbáká, kò ní lè gbẹ́sẹ̀. Ìgbà mi kò ní sùn, ìgbà mi ojú oorun náà wà. A máa rí nǹkan yẹn. Kìíní àgbà gẹ́gẹ́ bí ejò, ìgbà mi bí aláǹgbá. A dẹ̀ wọnú ara ẹ̀ wá sùn. A rí kó wọnú ara òun báyìí. Lọ́dún bá tún ti mọ́ kìíní àtúnjáde padà. Fún dídọ́ ọdún méje. Ó wá sọ fún mi, mo ní ẹ̀. Èyí tí mo ní kó ṣe, bá sọ fún yín àyà lẹ́nu o. Ṣé rí ẹ lọ wo Bible dáadáa, prophet instruction la máa ń tẹ̀lé. Ṣé nígbà kíní ẹ̀ padà wá, nígbà tí mo ṣe kíní ẹ̀ fún, ìjọ méje mo ní kó fi lò. Kéèké mo rí ó tọ̀ face to face lọ́ra nǹkan báyìí, mo dẹ̀ gbàdúrà sí lórí online ni. Kíní ẹ̀ bá padà wá lóòótọ́ gbòdújọ́ 3. Kíní ò lè wọlé sí lára, wá ń yọ ahọ́n báyìí, wọ́n ti máa ń kàn wọ́n wàlàwàlà àwọn èjò yẹn, kò ráyè wọlé. Òun kàn tají ni. Ojú àlànà ló wá o. Ó fẹsẹ̀ tí dà, ó wá gbé òkúta, ó wá fi fọ́ kíní ẹ̀ lórí. Bí skọ̀ yẹn ṣe yọ báyìí, skọ̀ yẹn dèèyàn. Kì í ṣe fíìmù o. Ó dèèyàn. Tẹ bá ní irọ́ ọmọ pa màá ní kóńtò ń pe nọ́mbà yín, ọ̀dọ́ yín ló ti kóńtò ti get mi. Tẹ́ni ẹ bá tẹ̀lé jẹ́ àṣẹ interview fún wọn. Tó sọ ìlú. Kò ní fẹ́ kẹ́ ṣe. Olótù ó wá sọ fún mi pé àbẹ́yàn tó yẹ pé inú ojú àlá ó dẹ̀ ń gbẹ́yìn lọ báyìí nínú fíríjì ẹ̀yìn tẹ̀ ìjábọ̀dẹ̀ tá a bá lẹ́sẹ̀ ọdún keje èrè yóò rárìn. Kò ń ṣe Nàìjíríà ló wà. Èmi náà ni mo tún gbàdúrà fún mi ìfojú mi kàn ó ti rìn báyìí after 1 week. Ṣé gbogbo nǹkan yẹn bẹ́ẹ̀ bá ṣe mọ Ọlọ́run ẹ̀ sí ni òun jẹ́ pé àwọn kan wà tẹ́ pé mo ṣe sọ ọ́ máa wo kọ́mẹ̀ntì bó ṣe yé mọ́ nìyẹn. Torí àwọn kan wà tẹ́ pé tí wọ́n bá ti dé lẹ́fù kan lè ń tòun lè understand. Ara pé irọ́ ni bó ṣe yé òun nìyẹn. You don't argue people like that. Tó bá yá àpadà yìí bó dẹ̀ yé òun àti Ọlọ́run ló kù sí lọ́wọ́. Mi ì sọ pé kó wá bá mi, mi ì sọ pé kó wá fún no. Ẹ mọ̀ ìyá kan tó wá bá yín gbà kan tí nǹkan sọ̀rọ̀ nínú ẹ̀ tó ń wo ṣé wọn ní pẹ́rọ́ nìyẹn? Ìyá ẹ̀ pè mí ní nǹkan bíi 2 weeks ago, láti bíi 2 years ago, ẹ̀rọ ti ìyá yẹn or 1.5 years tí ìyá yẹn tẹ́ pé ń wo fídíò
fídíò yẹn dẹ̀ stop ó dẹ̀ sọ̀rọ̀ nínú ìyá yẹn fún dídí ọdún méje kọ́ ni àbí ṣe rántí ṣá mo rántí rántí ìyá pé yẹn mọ́. bẹ́ẹ̀ ni mo rántí pé ìyá kan pè mí gbà yẹn tán bá mi sọ̀rọ̀ tán sọ̀rọ̀ lórí ẹ̀. bẹ́ẹ̀ ni ṣé wọn kí wọ́n fún àwọn ìlú kan fi bẹ̀rẹ̀ business nígbà tó ń gbàdúrà fún wọn tán láti wọ́n gbà sọ mí bẹ́ẹ̀. kúrò wọn mọ́ èmi dẹ̀ rí mi bá ti rí i pé mo pè ẹ́ lẹ́ẹ̀kejì mo pè ẹ́ lẹ́ẹ̀kejì I will leave you in force yẹn mọ́ra mi o never will I do that. ṣé ń gbọ́ olótù. àgbọ́yé. wọ́n wá sọ fún mi ní ìjọ yẹn tán pè mí wọ́n wà ní program kan bí wọ́n wá fi mẹ́sẹ̀gì ránṣẹ́ pé dáàdi ẹ gbà mí ìmọ̀ orórun sùn mọ́ láti oṣù mélòó kan sí ìmọ̀ orórun sùn wọ́n bẹ̀ sí sunkún mi ì reply wọn bẹ́ẹ̀ tí ọkọ̀ torí bó ṣe send message mi ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo wá pè wọ́n ní ìjẹta wọn kó àṣọ sọ wọn ní àwọn rò pé mo ní ò bínú wọn ní jọ́tà sọ fún mi báyìí náà ti ń sùn padà wọ́n ní ìdẹ́gbàdúrà fáwọn wọn ní báyìí làwọn yóò ṣe wá mọ̀ mí oní màmá àwọn ẹ̀mí òkùnkùn ń jẹ́ kán mọ̀ kán wá rí gbàlà wọ́n ní láì gbàdúrà fáwọn bá ṣe sọ fún mi lásán yẹn àwọn dẹ̀ ń sùn dáadáa ní ẹ má wọrí wọ́n á sọ ọkọ mi tó máa ṣe ẹ wá orúkọ tí mo sọ kalẹ̀ nísìnyí ṣé mo lo nǹkan kan ni mi ì lo nǹkan kan ọlọ́run tí mo gbà yẹn mo gbà tọkàntọkàn mo ń follow principle ẹ̀ ló ṣe ń rí bẹ́ẹ̀ kò sí máa wẹ̀ ẹ̀ ṣe yìí sìn tí wọ́n sọ fún yín pé tó bá fẹ́ jẹ́ Christian jẹ́ Christian tó bá jẹ́ pastor jẹ́ pastor tó bá fẹ́ jẹ́ àfáà tó bá jẹ́ ṣẹ̀ṣe kó máa ń gbogbo ẹ̀ papọ̀ yẹn ó wà complicated tó bá fẹ́ ṣe nǹkan sìn kó bá ní kí ibà mú ẹ o ṣe lo nǹkan mo gbọ́ yẹn ṣùgbọ́n ó ti denounce ẹ̀ kò tó máa born again sìn wà á ní mo sọ Jésù di olúwa àti olùgbàlà mi ìtumọ̀ ẹ̀ ní pé òun náà máa control ayé mi tó bá tó wá dìgbò tó náà ń ṣe nǹkan míì ìyẹn ti yàtọ̀ láwọn sọ pé àgbo nǹkan kan oúnjẹ náà ní tá à ń jẹ sẹ́nu náà làwọn yẹn ṣùgbọ́n mo rí eku kó fi mo rí kinní kan sàbáyé ṣe ọ̀yẹ́ ti ń lọ sí o ti ń deep lọ sí bòmí so bó ṣe jẹ́ nìyẹn olótù. mo fẹ́ béèrè kan sà. go ahead. láwùjọ wa lónìí wọ́n máa ń sọ wípé pásítọ̀ míì á wọ ìjọba ọ̀run babaláwo ní wọ ìjọba ọ̀run babaláwo míì á wọ ìjọba ọ̀run pásítọ̀ míì ò ní wọ ìjọba ọ̀run àáfàá míì ó wọ ìjọba ọ̀run kínní kan mi ò ní wọ ìjọba ọ̀run sà tó bá jẹ́ pé lóòótọ́ pásítọ̀ àwọ̀ ìjọba ọ̀run tàbí òkè o babaláwo kan àwọ̀ ìjọba ọ̀run nígbà tí a rí pásítọ̀ míì tí ò wọ ìjọba ọ̀run ṣé ẹ máa wò pé bóyá nǹkan tí yẹn túmọ̀ sí ni pé gbogbo ẹ̀sìn yẹn pátápátá lọ́lọ́run tẹ́wọ́ gbà àbẹ̀wò gan lọ́lọ́run tẹ́wọ́ gbà ní gbogbo ẹ̀sìn. ṣe rí tẹ bá ń sọ pé nìkan sọ bẹ́ẹ̀ ta ló lọ sọ́run tó bọ̀ nínú gbogbo wọn gbogbo tó ń sọ yẹn sì ní àwọn fi ń pa òwe bíi pé ìwà lẹ̀sìn ìṣe ẹ ọ̀tọ̀ ni ìwà ọ̀tọ̀ lẹ̀sìn o ọ̀tọ̀ òun ni ìwà ọ̀tọ̀ lẹ̀sìn ṣùgbọ́n máa ń pariwo pé ìwà lẹ̀sìn fẹ́ni tó mọ̀ díẹ̀ òun ni pé ṣẹlẹ́tì tá à ń sìn yẹn ó máa ń kọ́ wa láti ṣéǹjì ìwà tá à ń hù sí dáadáa ni ẹ̀ńtẹ́sìn tó ń sìn wá lè ṣéǹjì ìwà ẹ̀ kò lè ṣéǹjì mọ́ tòyẹ́sì kan gbogbo ẹ̀sìn pátápátá humanity ló wà fún ṣùgbọ́n o tún repeat yẹ source of your power tó ń lò yẹn ló matter ṣe rí ẹ̀yẹ́ ń sọ kínní kan fún yín lẹ́nu olótù mo sọ fún yín pé mo ti gba ọ̀tún mo ti gba òsì ìyẹn tó wà ní Christianity àtẹ̀sìn tó kù ni pé ṣe ń gbọ́ àgbọ́yé oore Ọlọ́run kì í ní consequences kí ni Yorùbá consequences kí ni Yorùbá consequences ní Yorùbá yẹn ti ń lọ díẹ̀ díẹ̀ ìyẹn ni pé ó máa ní àtúbọ̀tán. àtúbọ̀tán ẹ̀ ṣe rí olótù ẹ lè lọ sí ẹ wò mo ṣe wà nísìn ẹ mọ̀ tó máa ń pa àwọn ìránṣẹ́ Ọlọ́run jù àgbà tó bá jẹ́ bí prophet wọn lágbára yẹn ohun tó ń pa àwọn jù ni pé agbára náà gbójúlé wọn súnmọ́ Ọlọ́run èmi ò mọ báìbù rárá báìbù yẹn dẹ̀ rèé báìbù ọ̀rọ̀ Ọlọ́run sọ pé it's a light unto my path òun ló máa jẹ́ kó máa mọ̀ àti ń gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí ò bá dáa òun ló fà á tó jẹ́ pé Elisha bó ṣe lágbára tó orí sick bed ló kú sí after many years eegun ẹ̀ sì mínú sàárè agbára tẹ́ pé kún gẹ̀ á sì ó bínú tán ni ó sọ yẹn di leprosy ẹni tí ò ṣe rí ṣe rí bẹ́ẹ̀ yẹn agbára máa ń gùn wọ́n ni ṣùgbọ́n ẹni bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ́ pé bó ṣe lágbára ẹ náà ó tún mọ báìbù bẹ́ẹ̀ a máa kọ́sùn ara ẹ̀ bìkọ́sọ̀ Ọlọ́run a máa speak sí ọ̀blàgàntà pé Ọlọ́run ò fẹ́ báyìí o ṣùgbọ́n tẹ́ pé gára ló gbójúlé ikú Samson ló máa kú o
torí kò ní mọ̀ pé tóun ṣe ọ̀dàgbára ní a máa gún mo lágbára ibi àkìlì kan lágbára yẹn ti wá ká wá lọ sí èyí tí mo ń sọ bọ̀ ṣe rí mo jẹ́ ẹ̀dá kan bá dijọ́ Sunday a máa ń ṣe program kan hour of liberation àwọn máa ń jẹun àlọ́ online ṣe é gbọ́ àgbọ́yé. mo ń pe kinní kan ní liberation message liberation prayer session méjì ni adẹ̀já ìpapọ̀ kò pọ̀ 1.5 hours náà ni ṣe rí liberation message yẹn á jẹ́ kó máa yẹ yín pé tó bá ṣe nǹkan báyìí wà á rí gbàlà tó bá ṣe nǹkan báyìí wà á rí ìwòsàn bá ṣe nǹkan báyìí láì gbàdúrà rárá ni o ìṣe wa ló ń kó bá wa lótùú ìwà kan lèyìn máa ń hù tó ń gbòòrò wá báyàn ìwà kan lèyìn máa ń hù tó ń ba yéèyàn jẹ́ o the same thing ìgbésẹ̀ kan lèyìn máa ń gbé tọ́ta fi wọlé síyàn lára ìgbésẹ̀ kan lèyìn máa ń gbé tọ́lọ̀ fi ń ṣàánú èèyàn gbogbo yẹn lè gbọ́dọ̀ mọ̀ nínú bíbélì ṣé wá rí tèmi bá ń gbàdúrà fún yàn máa ń sọ fún wọn báyìí ni kò ṣe máa hùwà báyìí ni kò ṣe máa ṣe kí ló fà á ọ̀dà ẹ lọ sílé oníṣẹ̀ṣe sọ́ọ̀rì mo dárúkọ ẹnìkan tàbí ẹnìkan tí ò ń ṣe kìrìsìtẹ́nì wọ́n ṣe nǹkan fún yín pé báyìí ni kẹ́ ṣe máa ṣe wọ́n ṣe rí nǹkan kan lè ṣe tó gbógun yẹn wọlé ayé yín tẹ bá ṣe kọ́ láti máa ṣe nǹkan yẹn ogun yẹn á máa padà wá tó ti yẹ yín sí ṣùgbọ́n ẹni tó ń lọ bá yẹn tó bá sì tí ò bá jí ńkọ́ ṣùgbọ́n tó bá bá mi sìn tí mo ṣe nǹkan fún ẹ torí resort tí mo sọ pé tó àfẹ́ kí níyàwó ayé mọ́ o súnmọ́ lọ́run o báyìí ni kò máa ṣe o ṣe é kí mo ti ń fún lẹ́jà mo tún ń kọ́ lẹ́mọ́ ṣe ń pa nù yẹ̀lọ̀ tó wà nínú ẹ̀sìn mo ti lọ sí gbogbo ẹ̀ lóríṣiríṣi o àwọn kan àtọkùn sì dé wa mi fẹ́ dárúkọ ni ṣé yín sìn àwọn kan àtọkùn pé wọ́n á kàn máa sọ ohun lọ́ra yìí mi lè fẹ́ kó sórí inú ẹ̀ ṣùgbọ́n tí ó wà transparent Bible o lè máa gbọ́gán o lè máa kà ní Yorùbá kódà tó bá gbọ́ gẹ́gẹ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ wọ́n á lè sọ pé nǹkan báyìí ni kò máa ṣe nǹkan báyìí ni kò máa ṣe mi ì sọ pé ọ̀dà àwọn ọ̀rẹ́sẹ̀ tó ń tẹ́ pé ẹnìkan adàkẹ́ program kan lé ní wọ́n ní pé àwọn pásítọ̀ mi ò kì í sòótọ́ fáwọn èèyàn jẹ́ pé táwọn èèyàn fẹ́ gbọ́ náà máa sọ fún wọn nítorí Ọlọ́run náà wọn sọ wọn ní sọ ló fà wọ́n fẹ́ máa mú wọn sí ni wọ́n mọ̀ pé tó bá ń ṣe dáadáa ọjọ́ ọdún ṣe dáadáa wọn ò dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀ so ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn mi ì sọ pé wọn lágbára ṣọ́ọ̀ṣì kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n n tó máa ṣe tẹ́ pé kóńtọ̀ má sì láyé mọ́ wàá máa ja ogun yẹn lọ wọn kò ní ṣe é ìyẹn clear sí mi ju anything lọ tó ti yẹ yín sí ní tí mo kàn rí ń bẹ̀ nìyẹn kò jẹ́ pé ǹjẹ́ àbákojọ ọjọ́ Sunday jákàwọn yẹn máa róòótọ́ nǹkan bó ṣe ń ṣeré ìyàtọ̀ wà ń bẹ̀ nìyẹn because tọ́lọ̀ ń bá ṣoore fún yàn oore Ọlọ́run àjẹjẹ tán ni ṣùgbọ́n orí other side wọ́n máa ní repercussion tó bá ti ṣe tán ní kò ṣe bí wọ́n ní kò máa kẹ́dìyẹ ni bí wọ́n ní kò máa ṣe kinní kan ni ó máa padà wá torí mo tí mo witness fúnra mi ni ní tí mo dẹ̀ rí bísẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi àwọn èèyàn ni torí wọ́n ní Sátánì kì í fún yàn ní nǹkan ọ̀fẹ́ a máa ń gbó ẹnu àwọn náà máa ń gbó yẹn fúnra wa tó bá fún yẹn lé ẹdìyẹ agòdìdì ọmọ lọ́wọ́ ẹni so Ọlọ́run ò dẹ̀ rí bẹ́ẹ̀ tí wọ́n wá rí Ọlọ́run tó rí bẹ́ẹ̀ tẹ́ kó ṣe ríre màá ní Ọlọ́run kọ́ máa tẹ̀lé èmi ò lè ṣerú ẹ o èmi ò ń fọ́ọ̀sì èèyàn kó tẹ̀lé mi nígbà wọn bá ń ṣẹlẹ̀ ṣe wá kí n máa gbàdúrà fún kódà kó jẹ́ ṣé mo lọ́mọ ọmọ ṣéwù tó ń tẹ̀lé mi lẹ́yìn ọmọ ṣéwù ní mo lè ń gbàdúrà fún ara ìyá ẹ̀gbọ́n òyà ó pè mí sí mo gbàdúrà yá ìwà òkè kò sí ètò kan mi humanity náà ń pè yẹn máa jẹ́ kó wọn ayé wọn pé ntọ́lọ́run fẹ́rẹ̀ o wá wọn kò wá wọn kò má wá kò sí ètò kan mi pẹ̀lú yẹn gbò yẹn tèmi ni pé èèyàn ni wọ́n dẹ̀ gbọ́dọ̀ tọ́jú wọn Ọlọ́run rán mi sí igi kò rán mi sájá èèyàn rán mi sí ọ̀dọ́ pé òun rán mi sí kìrìsìtẹ́nì náà àwọn kan ló bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ tó ń fi di kìrìsìtẹ́nì dè ní tó tèmi náà bá ṣe tẹ́lẹ̀ mí náà bẹ́ẹ̀ kò bad bẹ́ẹ̀ wọn ò fọ́ọ̀sì èmi náà Mr. F have not force anybody ó ṣe jẹ́ nìyẹn olótù. ó dáa ẹ ṣeun ẹ jẹ́ kí wọ́n á mú báyìí àwọn wòlíì tí wọ́n bá àwọn wòlíì tàbí pásítọ̀ tó máa ń ṣe àtìlẹ́yìn tó dẹ̀ ń sọ wípé ìṣẹ̀ṣe làgbà pé òun dẹ̀ ni àwọn ò lè fi sílẹ̀ pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ yòówù táwọn bá gbà àwọn ó kó gbogbo ẹ̀ papọ̀ ni àwọn ó kọ́ ọmọ lùbọ́pọ̀ ṣé ara fẹ́ sọ pé wòlíì èké tàbí ìránṣẹ́ èké ni wọ́n jẹ́. Ọlọ́run wà níṣẹ́ ṣe ẹ gbàgbé sà ara tí ó sọ pé ó ti wà nù mẹ́ra tí ẹ jẹ tí bá ní kẹ́ bọ́bá tàǹtí kẹ́ kó sórí ẹ mọ̀ lọ ni ẹ tó bẹ́ẹ̀ so and ewé ni egbò ni sà. olótù bíbélì tẹ́mi ká sọ pé anyone in Christ is a new creature all things must go now anyone is against the principle of what you believe ṣe rí bá sọ pé ìṣẹ̀ṣe. ẹ má bínú òyìnbó tẹ́ sọ yẹn ṣé n ká ń gbìyànjú àti sọ ní kúkúrú ni pé èké ni wọ́n. mi ì sọ pé èké ni wọ́n o ẹ gbọ́ mi dáadáa anyone in Christ ìwọ ló sọ fún wa fún yàn pé
o ti gba Jésù lólúwa àti olùgbàlà, ẹnìkan ò gbébọn sí ẹ létí o ò dẹ̀ wà ní under duress tó fi sọ bẹ́ẹ̀, ò dẹ̀ mutí yó, why are you now looking back? Ìbéèrè ni o lè lọ́jọ́ yìí military sí kó o dé kó tó máa ṣe bí civilian, o gbọ́dọ̀ hàn lára ẹ kó ti di military. Nǹkan tó ń sọ tí yẹ yín sí ṣe rí, èèyàn gbọ́dọ̀ mọ ohun tó fẹ́, olótù èèyàn gbọ́dọ̀ mọ ohun tó fẹ́. For example nsìn nǹkan tí ẹ sọ kalẹ̀ nsìn, mo ní ẹmọ tẹ́ jẹ́ pé ọmọ àgbàlagbà oníṣẹ̀ṣe ni, Ọlọ́run dẹ̀ pé gbogbo tẹ́ ń sọ yìí ló mọ̀, ṣùgbọ́n nígbà tí wàhálà ẹ̀ máa dé Ọlọ́run ló padà gbà á. Ó wá ń sọ pé Ọlọ́run bá sọ fúnra ẹ̀, ó lálàá pé tó bá fẹ́ tẹ̀lé òun bá fẹ́ tẹ̀lé bẹ̀yẹn, ṣùgbọ́n kó máa ń gbé ìpapọ̀ nsìn ó dangerous. Nǹkan tí mo sọ yìí nsìn because it's an one and opposite. Mi ò sọ pé ké ni wọ́n, ó ń tọ̀nù òun tó fẹ́ ni. Ó sọ pé ò fẹ́ nǹkan mọ́, pé òun ti mú ẹnìkan bá lówà tó lùgbàlẹ̀ o, òun gbá ọ̀tún òun gbá òsì, wọ́n dẹ̀ ní tẹ̀ ń bá lékun méjì ó máa ṣe kí ni, ó máa pa òfo. Nítorí mo kàn fẹ́ fi dá yín lò fún yẹn nìyẹn. ṣáwa lè sọ pé wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà àbí wọ́n ń darí àwọn èèyàn sí ipa ọ̀nà tó tọ́? torí tẹ́ bá wo comment section ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ bẹ́ẹ̀ pé ìṣẹ̀ṣe la gbà, àwọn ó padà sínú ìṣẹ̀ṣe, àwọn ó lọ mọ́ dira, àwọn ó ṣoògùn. Bẹ́ẹ̀ làwọn kan náà ń bú wọn. Ẹnìkan tiẹ̀ sọ pé is Ògún a microfinance bank? ṣe nǹkan sọ wá àwọn sanwó kan fún Ògún. So gbogbo ẹ̀ papọ̀ mọ́ra kí lè rí sí ní ṣókí ká tó máa lọ. Olótù ṣe tí n fẹ́ sọ ńbẹ̀ ni pé ẹnìkankan ò lè ṣì ẹnìkankan lọ́nà tí ò bá wọn tọ̀ láti ṣìnà, torí wọn ò gbébọn sí ẹ létí, wọn ò dẹ̀ fọ́ọ̀sì ẹ. Ọlọ́run fún wa ní làákàyè láti bá a lè ronú. Tó ti yẹ yín sìn, nígbà tó fẹ́ gba nǹkan ó ní mo ti mú ẹ lólúwa o àti olùgbàlà, automatically wọ́n lọ máa control life mi, wọ́n tó fi wá ń gbàbò mí lọ. Ìwọ tó ń fọ̀rọ̀ lọ yẹn, tó ń bá sọ̀rọ̀ yẹn, wọ́n ní wàá ro làákàyè pé ṣé kí ní ìbára wọn mú ṣá. Tó ti yẹ yín sìn, torí ẹ̀ ṣe ní pásítọ̀ kan prophet kan wọ́n fọ̀ sí yín náà, ìwọ ló fẹ́ ṣe ara ẹni lọ síbẹ̀. So wọ́n ní wàá rò. Bible dẹ̀ kọ́ wa dáadáa. Bible ní wisdom is a principal thing. Kò sọ pé àdúrà, kò sọ pé àwẹ̀, kò sọ pé Holy Spirit. Gbogbo tó wà ní Bible pátápátá máa ń sọ fáwọn èèyàn Ọlọ́run ní ká ṣe báyìí, wọ́n máa ṣòro ṣe, wọ́n máa pa síbẹ̀. Gbogbo tó wà ní Bible pátápátá Ọlọ́run fẹ́ ká tẹ̀lé, ṣùgbọ́n apply wisdom, because wisdom is a principal thing. And ó tún sọ pé wisdom is profitable to direct, not what your heart say. Ṣé yìí sìn wọn ò ṣe ẹnì kankan ẹ má fẹ́ ṣìnà ní ọ̀dẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lè fẹ́ nu ara ẹ̀ sọ. Ẹ̀mí lè pọ̀ wọn Ọlọ́run, àrẹ tó kọ rẹ̀ lọ́hùn, ọ̀yàn tún lọ sọ́dọ̀ ẹ̀ báyìí Ọlọ́run Ọlọ́run, ṣé èèyàn kọ́kọ́ ló bóun? So gbogbo ẹ̀ là ń rí. So ẹni bá fẹ́ tẹ̀lé wọn òní kọ́ tẹ̀lé wọn. Èmi kì í condemn èèyàn mọ̀ mí dáadáa, ṣùgbọ́n àwa ni ká ṣì làákàyè ká mọ nǹkan tá à ń ṣe. Ẹ ṣeun. Ẹ pé nọ́mbà yín kẹ́ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ ká tó máa ṣèlọ́kù lórí ètò. Nọ́mbà mi ò yí padà, +34698 +34698. Ẹ lè pè mí lórí WhatsApp ló máa pay yín jù, tó dà kò ní máa kó iná ìkọ́ mi ò sí Nàìjíríà. Another thing ni pé ẹ lè lọ sí Google, kẹ wo kọ Prophet Fẹ́mi Wahab síbẹ̀. Program tá a pè bẹ́ẹ̀ yẹ kẹ lóríṣiríṣi ó pọ̀ ńbẹ̀, ti ministry náà wà ńbẹ̀, YouTube tá a máa ń ṣe program all the time. Ẹ máa kọ́ ẹ̀kọ́, ẹ máa rí àwọn àdúrà oríṣiríṣi ńbẹ̀. Ọlọ́run ní fi wá sílẹ̀. Mo kàn fẹ́ bẹ̀ wá ní ẹ̀yin èèyàn, ayé yìí ò pé méjì, be careful how you live. Ẹ ṣé olótù. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rẹ o, ṣùgbọ́n ká tó máa lọ kúrò lórí ètò, mo fẹ́ sáré rán wa létí pé lílo àwọn ohun ìtọ́jú ara ẹni fún ìlera pípé ṣe pàtàkì. Ẹ pè Ready to Shape lónìí kó tó dọ̀là láti tọ́jú ara yín. A ò ní fi àsìkò yìí lò gbà o, a ní fàìsàn lò gbà, a ní fi àìsàn lò gbà o, láṣẹ Èdùmàrè. Alani Nightingale bákan náà ẹ fọ́lọ̀ wọn ní gbogbo social media handle, kẹ́ ẹ gbọ́ àwọn orin wọn tó mọ́pọlọ dání. Ọmọ Yorùbá tòótọ́ ni wọ́n, tí wọ́n fi Amẹ́ríkà ṣe ibùgbé. Alani Nightingale. Tóbi Fásùgbà ló kọ mi. Ẹ ṣeun Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain. Ẹ máa wo fídíò yìí, ẹ já mọ èrò yín, kẹ̀sì máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ. Alálà ni èmi ọmọ yín èèyàn yín náà rẹ o. Mo ti dé pẹ̀lú orin tuntun, torí pé dídé báyìí ní teko alẹ́, bíbọ̀ ní tèrò ọ̀dàn. Dídé kì í pọjọ́, bíbọ̀ kì í poṣù. Mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n, orin àgbọ́dùn, orin àgbọ́jó. Àkọ́lé orin eléyìí ńlá pè ní Ọ̀kẹ́rẹ́. Ó ti jáde báyìí, ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélujára. Ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélujára tẹ bá ń lò,
ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀ OKIRI ẹ bá ń lọ síbẹ̀ ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Àlàní Nightingale. Ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo èèrà tí ò lọ́mọ nú. Ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn àbọ̀ látẹ̀yìn. Ẹ ṣeun gan-an, yóò dáa. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wo, ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tí ẹ̀yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.